olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn òde. A kí yín pé ẹ kú déédé wòyí ní gbogbo ibi tẹ́ tí ń wà tẹ̀sí ń gbọ́ wa lórílẹ̀‐èdè àgbáyé. Lónìí, sinimá èyí tí a fẹ́ gbé yẹ̀wò òun ni a pè àpèlé rẹ̀ ní Dead but Alive apá kejì. Fáǹfààní gbogbo ẹ̀yin tí ẹ ò tí wo sinimá yìí, ẹ lọ wò ó lórí Yoruba Plus. Ibẹ̀ ni wọ́n ti ń ṣòro lọ́wọ́lọ́wọ́. Ó sì jáde láti ọjọ́ díẹ̀ sẹ́yìn. Sinimá ìlóyin ládùn lọ́pọ̀lọpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ la kọ́ nínú sinimá yìí. Sinimá ìlóyin ládùn lọ́pọ̀lọpọ̀ lẹ́ẹ̀kan sí. Fáǹfààní gbogbo ẹ̀yin tẹ́ ṣẹ̀ rí channel wa fún ìgbà àkọ́kọ́. Ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button, ẹ má ṣe gbàgbé láti tẹ aago pa ìbẹ̀rẹ̀ kó bá yín ta yín lólobó nígbà tí àwọn sinimá aládùn sinimá olóyin mìíràn bá jáde. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí ìkànnì ayélujára wa yìí, a máa ń review àwọn móvì lọ́lọ́kan-ò-jọ̀kan nígbà tí apá kejì ẹ̀ bá jáde. Ẹ̀hónú yín, opinion yín nípa sinimá náà. Irú ẹ̀kọ́ tá a rí kọ́ gbogbo ẹ̀ náà la máa ń gbéyàwó lórí YouTube channel wa. Ẹ jọ̀wọ́ ẹ má ṣe gbàgbé láti subscribe, láti like, láti share fídíò wa. Fáǹfààní gbogbo ẹ̀yin tẹ́ ò tí ì wo Dead but Alive apá kìíní, ẹ lọ wò lórí Yoruba Plus. Ibẹ̀ ni wọ́n ti ń ṣòro lọ́wọ́lọ́wọ́. Fáǹfààní gbogbo ẹ̀yin tẹ́ sì ti wò ó, ẹ jẹ́ kọ sórí comment section ohun tí a nírò pé lè ṣẹlẹ̀ nínú apá kejì. Ọmọbìnrin náà ó sátọ ẹgbẹ́ òkùnkùn lọ, which is àwọn àjẹ́, láti gbà á. Ó wọnú ẹgbẹ́ nítorí ọmọ. Ẹgbẹ́ náà sì tún fẹ́ gba ọmọ náà lọ́wọ́ rẹ̀. Ǹjẹ́ ó dára? Ǹjẹ́ ó bójúmu? Tí èèyàn bá ní ìpèníjà kan tàbí kejì, ibo ló yẹ kó sá lọ? Ẹ jẹ́ ká kọ sórí comment section. Àárín Yorùbá ìlọsíjú mìíràn ọjọ́ rẹ̀. Ire lójú owó rí, ó dàbọ̀ tún dìgbà mìíràn. Ire o.